ẹ̀yin tèmi a kú dédé wòyí a kú dédé àsìkò yìí báyìí la ṣe rí Alhaji Oríyọmí èyí tí wọ́n sọ̀rọ̀ lórí ọmọ ọdún 14 tí àwọn ọlọ́pàá Nàìjíríà èyí tí wọ́n yìnbọn pa ó mọ̀ ṣe o lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ òun la gbọ́ èyí tí bàbá ọmọ yìí èyí tó sọ̀rọ̀ ṣùgbọ́n in tó ya àwọn èèyàn lẹ́nu ni wípé bó o ní odidi ọmọ ọdún 14 yóò ṣe jáde láyé tá à ní rí ìyá rẹ̀ eléyìí ló jẹ́ kí Alhaji Oríyọmí wọ́n wádìí níbi tí ìyá ọmọ yìí wà irú ìṣẹ̀lẹ̀ báyìí ò lè ṣẹlẹ̀ ká má tiẹ̀ wá gbúrò ìyá tó bí ọmọ aláìsí yìí eléyìí ló jẹ́ kí Alhaji Oríyọmí kún ó ṣe ìwádìí ṣùgbọ́n nínú ìwádìí tá a gbọ́ ó ní wípé láti kékeré ó ní ìyá àwọn ọmọ yìí tó ti kó àwọn ọmọ yìí kalẹ̀ fún bàbá wọn tó sì jẹ́ wípé bàbá yìí òun ló ti ń re àwọn ọmọ yìí tó ti ń tọ́jú wọn títí tí wọ́n fi dàgbà ọmọ ọdún 14 èyí tó kù yìí tó jẹ́ ìbejì wọ́n ní kì í ṣe àkọ́bí bàbá yìí o wọ́n ló lẹ́gbọ̀n bẹ́ẹ̀ sì ni ó tún ní àwọn àbúrò èyí tí bàbá yìí nìkan èyí tó dá tọ́ ẹ̀yin èèyàn wọ́n ní nítorí àwọn ọmọ yìí ó ní bàbá olóògbé yìí tó ṣe pinnu lọ́kàn rẹ̀ wípé òun ò ní fẹ́ ìyàwó kankan mọ́ látìgbà tí ìyá àwọn ọmọ yìí tó ti dá àwọn ọmọ yìí kalẹ̀ fún bàbá wọn eléyìí lágbára ẹ̀yin èèyàn ìdí nìyí tí àwọn èèyàn fi ń béèrè wípé kí ni nǹkan tó ṣẹlẹ̀ láti bí ọdún èyí tí ìyá àwọn ọmọ yìí ti dá àwọn ọmọ yìí kalẹ̀ ibo nìyá yìí wà kí ló dé tí ìyá àwọn ọmọ yìí ò wẹ̀yìn wò kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà ó lágbára ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Alhaji Oríyọmí gbogbo ntẹ́yìn náà bá wá rò lórí ọ̀rọ̀ yìí ẹ fi ìdáhùn yín ẹ fi sí orí comment section ẹ jẹ́ ká jọ sọ ẹ jẹ́ ká jọjọ́ abẹ́ẹ̀rí wípé nǹkan ń bẹ. ok ọlọ́dún méje ni fún ọdún méje tó fi dá ọmọ ẹlẹ́ ní ọkọ̀ 7 years thank you. bó o ló ṣe jẹ́ ibo kí tó fẹ́ bí ìbò ń bí ọ lọ ni ọwọ́ adé ọwọ́ ń gbára yílẹ̀ ọ gbọ́dọ̀ gbára yílẹ̀ tọ́ra bí amọ̀ ní ọlọ́ọ̀tọ́ ṣùgbọ́n àwọn nǹkan kan ni mo fẹ́ sọ number 1 ó lè wá lọ́wọ́ ọkọ ó lè jẹ́ pọ́kọ ló burú o ó lè jẹ́ wípé ẹ̀mí rẹ̀ lọ sá fún o ó sì lè jẹ́ wàhálà ńlá ló ṣẹlẹ̀ tó jẹ́ pé bá a bá gbọ́ àwa náà ní kó sàsálà fẹ́mi rẹ̀ nínú ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ kò sọ wípé bóyá ìyá wọn wá máa ń wò wọ́n àbí òwá wò wọ́n o nítorí kàn sọ ni pé òun choose láti jẹ́ single father ẹ má ṣó òkìní ìmọ̀ ẹ má ṣó rẹ̀ mọ́ kò dẹ́ mi lọ́rùn kò dùn mọ́ mi ní. àwọn tí wọ́n bá fẹ́ wo full gist full stories yẹn bó ṣe lọ gangan kan lọ sí Oríyọmí Hamzat rescue mission ibẹ̀ la kó gbogbo ẹ̀ sí ẹ má ṣó ọmọ yẹn bẹ́ẹ̀ mọ́ ẹ dákun torí Ọlọ́run. kò sọ wípé bóyá ìyá rẹ̀ wá máa ń wò àbí ìyá rẹ̀ wá máa wò ó ó kàn sọ wípé òun choose láti jẹ́ single father láti máa tọ́jú àwọn ọmọ tíyàwó òun fi lẹ̀. ọ̀pọ̀lọpọ̀ wá ń bú ọkùnrin yìí pé bó ló ṣe wa mọ́tò bẹ́ẹ̀ yẹn ìbéèrè tí mo fẹ́ bi ni pé ṣó ṣeé ṣe sá kí obìnrin jókòó ti ọkùnrin yìí nínú mọ́tò kí wọ́n sì kó àwọn ọmọ wọn sẹ́yìn kí ọkùnrin sì wa mọ́tò bẹ́ẹ̀ yẹn obìnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú mọ́tò so possible. Number 1 ni pé ọkùnrin tó bá lè wa mọ́tò bẹ́ẹ̀ yẹn pẹ̀lú kóbìnrin wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ nínú mọ́tò ẹ̀hàn náà ni a jẹ́ pé woman beater ni a jẹ́ pé ó lè nà ìyàwó rẹ̀ pa nínú ilé torí pé ṣe ìyàwó yẹn ò mọ̀ gbà pé adájú lágbájá ẹjọ́ ó ti tó dúró fún wọn òun gan ni ó kọlù sẹ́ǹsì ẹ̀ padà pé àkùdé tó yẹ ṣe bí kán mú wa kán gbowó tí wọ́n bá gbowó ni this is dangerous ẹjọ́ it's okay sir it's okay. Definitely ó súnmọ́ kí ọkùnrin yẹn pera rẹ̀ padà ipa tí obìnrin ń kó nínú ayé ọkùnrin ó yàtọ̀ sí èyí tá a máa ń rí bẹ́ẹ̀ sì ni ipa tí ọkùnrin ń kó nínú ayé obìnrin ó yàtọ̀ sí èyí tá a máa ń rí yẹn èyí tá a ń rí yẹn
ẹni gbogbo wa máa ń capitalize on láago